mo kí yín o ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ǹjẹ́ ti gbọ́ lórí ìkànnì Base TV fún ti àsìkò yìí ẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa Ọ̀sọ́díkò Olúwaṣeyì lèmi jẹ́ Bàṣárùn bàbá tó gbìn lọ́mọ ẹ mọ bá ń kálọ̀ mi ti máa mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àtàwọn onírúurú wa lábẹ́ mi wá fún yín tájọ máa fi kẹ́kọ̀ọ́ ká tó lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ ẹ kú kalẹ̀ mò ń padà bọ̀. mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí ló ní yàjóyàjó láti ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe fi léde o wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló bá kọ̀rọ̀ sí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n porúkọ rẹ̀ ní Ṣẹ́gun Ògúnfúnmiláyọ̀ látàrí wípé ńṣe ló ra nǹkan àwìn lọ́wọ́ ìyá alátẹ kan o tó sì yìnbọn fún ìyá alátẹ ọ̀hún nígbà tí ń béèrè owó rẹ̀ nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe ọmọkùnrin kọ̀rọ̀ sí Ògúnfúnmiláyọ̀ yìí ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹta ọdún ìkọlọ́mọ̀jẹ̀ tí wàá ta o wọ́n ní nǹkan bíi aago 9 alẹ́ náà gbé Buhari Ìṣọ̀lá area ní ìlú Ẹdẹ gangan ni o wọ́n ní ọmọkùnrin náà ló yà sọ́dọ̀ alátẹ tó sì ní òun fẹ́ ra àwọn mímu alágbára oyún energy drink wọ́n níwà tó sì ra oyún jẹ́ 500 owó náírà ó sì tún béèrè lọ́wọ́ ìyá alátẹ o pé kí wọ́n fóun ní 300 owó náírà yún 400 naira sí gbogbo ẹ̀ ó ń jẹ́ 500 owó náírà yún 900 naira gbogbo ẹ̀ o nígbà tí ó sì máa fẹ́ lọ òun náà ni ó sọ fún ìyá alátẹ o wípé òun ó ṣe transfer sí ìyá alátẹ ni o ìyá alátẹ ni ó dà kò sí wàhálà o wípé òun náà ń gba transfer o ṣùgbọ́n nígbà tó di pé kí ó ṣòwò tí ò sì ṣe owó òun tí ó wá fẹ́ mọ́ lọ ìyá alátẹ ni kó dúró kó mọ̀ tí lọ wípé òun ò tí ì rí owó òun náà ni nígbà tí alátẹ sì ń béèrè owó lọ́wọ́ rẹ̀ tó ní kó mọ̀ lọ ó ní àfi tí ọmọkùnrin yìí ìyún Ṣẹ́gun Ògúnfúnmiláyọ̀ tí ó fa bó ṣe fa ìbọn yọnu o tó sì yìnbọn fún ìyá alátẹ ọ̀nà ìyá alátẹ ò mọ̀ dúró jẹ méjì tẹ́ jẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló jẹ́ pé àdẹ́ẹ̀dá ọ̀nà arákùnrin ọ̀hún bí ó ti yìnbọn fún ìyá alátẹ tán kọ́ bẹ́ẹ̀ lójúbà ìwòrò tó bẹ̀rẹ̀ sí ní sá lọ wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún bó ti sá làwọn náà gbá tẹ̀lé o bó ti ń sá lọ náà ni wọ́n ń pa lẹ́yìn o wọ́n ní ọwọ́ wọn ṣàpadà tẹ̀ kó tó di pé wọ́n fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ máa ṣe ìwádìí lórí ọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ pé nífun pọ̀ òun náà ló jẹ́ ká mọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àlórà òun ni òun ò wọ́n ní láti bẹ̀ lọ báyìí láti ìlú Ẹdẹ wọ́n ti gbé lọ sórí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. láti ìpínlẹ̀ Niger wọ́n ní àwọn kọ̀rọ̀ sí adẹ́rùbàlù agbésùmọ̀mí agbébọn wọ́n ní kò dín ní àwọn èèyàn 7 o tí wọ́n jí gbé lọ ní agbègbè Kòtàngórà nípínlẹ̀ Niger wọ́n ní àwọn afurasí adẹ́rùbàlù yìí àwọn agbébọn tí ẹnikẹ́ni ò mẹ́rẹ̀ tó ṣùwọ̀n o wọ́n náà ni wọ́n yabo ìjọba ìbílẹ̀ Kòtàngórà nípínlẹ̀ Niger ní ìlú Kòtàngórà gangan o wọ́n níbẹ̀ náà ti jí àwọn èèyàn 7 tí ìkànnì wọn sì ń jẹ́ ìyàwó ilé tí wọ́n jí gbé lọ lálẹ́ ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí wọ́n ní àwọn agbègbè eléyìí tí wọ́n ti sọṣẹ́ náà ní Talba Estate Rafin Kama Dadinkowa àti Gangesagi ní gbogbo ẹ̀ níjọba ìbílẹ̀ Kòtàngórà ọ̀hún náà ni wọ́n ti jí àwọn èèyàn tó sì ṣàwọn lẹ́yọ̀kọ̀ọ̀kan o wọ́n wọlé tọ̀ wọ́n bí olè lóru ni o wọ́n sì ṣàwọn lẹ́yọ̀kọ̀ọ̀kan sí inú ọkọ̀ wọ́n sì gbé wọn lọ o nígbà tí ẹnìkan tọ́rọ̀ tó ṣojú rẹ̀ tí ó mọ báwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ò mọ ibi tí wọ́n kó àwọn èèyàn ń lọ báyìí ó ní wọ́n ṣàwọlé o wọ́n ṣàwọn ó ní kódà lílù tó wíwọ́ kó tó di pé wọ́n tẹ̀ gbé wọn lọ àwọn yòókù tí wọ́n bẹ̀ gan wọ́n ní wọ́n fi lùlù sún wọn wọ́n ní lọ́jọ́ ọ̀hún bákan náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ti ṣe fi léde o pé lálẹ́ ọjọ́ ọ̀hún náà ni wọ́n ti yà sí agbègbè Báwánbáwá àti Gora ní ìpínlẹ̀ Niger ọ̀hún bákan náà tí wọ́n tún jí àwọn èèyàn 2 Mohammed Fatima àti Aminu Maiguga wọ́n jí wọn gbé o ní àwọn abúlé méjèèjì ọ̀hún ní alẹ́ ọjọ́ ọ̀hún bákan náà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ó ti wá fi dá wọn lójú báyìí o wípé àwọn ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ náà wọ́n sì dájú pé wọ́n gbà wọ́n lẹ̀ o lọ́wọ́ àwọn ajínigbé náà. láti ìpínlẹ̀ Ògùn ẹ̀fún lélẹ́yìí ní àbẹ́ẹ̀dì kọ́lọ́mọ́mọ́ ṣàánú èèyàn ní ẹ̀fún ayé èdè ayé òní dìwà láṣẹ Elédùmarè ọlọ́pàá kan rèé o ní ìpínlẹ̀ Ògùn táwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti wà nù bànújẹ́ báyìí ìyún ìǹspẹ́tọ̀ ọlọ́pàá Àjẹ́lẹ̀ Olóyèdé lélẹ́yìí tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ tó fi ìbọn já ọkùnrin ara rẹ̀ lọ́jọ́ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ní agbègbè Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn ni o bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pọ́n ṣe ráwọn ọlọ́pàá yìí ó ló jẹ́ pé àwọn méjì ni wọ́n ní ìǹspẹ́tọ̀ ọlọ́pàá Àjẹ́lẹ̀
Olúṣẹ́yẹ Olóyèdé àti ìǹspẹ́tọ̀ Ọlọ́run lójú Stephen ọláwọn méjèèjì òun wọ́n ẹ̀ṣẹ̀ gbé lọ sí iléeṣẹ́ kan ní tó ń ṣe àwo nípínlẹ̀ Ògùn láti lọ́mọ ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò láti lọ́mọ dáàbòbò iléeṣẹ́ ọ̀hún àtàwọn olóde bílẹ̀ mi ò eléyìí tí wọ́n gbà síbẹ̀ ṣùgbọ́n ìǹspẹ́tọ̀ ọlọ́pàá Ìyájẹ́lẹ̀ Olóyèdé náà ló kọ́kọ́ débẹ̀ ó ní ọlọ́pàá kejì ń tiẹ̀ ìǹspẹ́tọ̀ Stephen ó ní òun náà nígbà tí ó dé nǹkan bíi aago kan ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ní ọjọ́ Ọjọ́bọ̀ ọ̀hún àti Ìkẹjà lòún ti wá tí ó sì darapọ̀ mọ́ wọn ńbẹ̀ ó nígbà tí òun débẹ̀ ní ọ́fíìsì tí àwọn ọlọ́pàá ọ̀hún wà olóhùn bá ìǹspẹ́tọ̀ Olóyèdé tó gborí lé tébù ńbẹ̀ tí ó sì nígbà tí òun sì débẹ̀ òun bi léèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní dáadáa ni òun wà ó ní nígbà tí òun sì ní kí òun gbé báàgì tòun kalẹ̀ tó sì jáde kó nu ọ́fíìsì oníkèétí tó ṣẹ́jú kan níbi àwọn ti gbọ́ ìbọn kò sànù láti inú ọ́fíìsì onípàpàpà wọn sáré lọ síbẹ̀ wọ́n ti rí ìǹspẹ́tọ̀ Olóyèdé wọ́n ti bánú àgbàrá ẹ̀jẹ̀ tó ti yìnbọn fúnra rẹ̀ kí wá ní tó fà á òun náà ni ẹnikẹ́ni ò mọ̀ wọ́n ní lónídìgbàdìgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tí ń bẹ ní Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn wọn ni ṣùgbọ́n dókítà tí ń bẹ ń bẹ̀ ó ní ìǹspẹ́tọ̀ ọlọ́pàá ó ti jẹ́ pé àdẹ́dá tó tó di pé wọ́n gbé dé ilé ìwòsàn ní báyìí wọ́n ti wá gbé ẹjọ́ òun lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá ilé tí ń bẹ ní Eléwéran ní ìpínlẹ̀ Ògùn láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tó fà á tí ìǹspẹ́tọ̀ ọlọ́pàá tó fi yìnbọn jẹ tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Ó dáa ní rí jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn ìjẹ́ ti gbọ́ lórí ìkànnì Base fún ti àsìkò yìí ẹ sì ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ má wàá gbàgbé o láti subscribe sórí ìkànnì Base TV títí gbà míì tẹ́tí máa gbọ́ eré àtàánú olúwo bá kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé o ó dàbọ̀.